25,000 naira lóṣù kan péré, that is 1,620,000 naira lọ́dún kan. Síbẹ̀ awọ òsì tó kájú òòlù, owó ìpápánu ọmọ iléèwé ò tí ì sí mbẹ̀ o, owó ọkọ̀ ò sí mbẹ̀, tàbówó ọ̀kadà, tàbówó epo mọ́tò, owó recharge card àti owó nǹkan pẹ́pẹ̀pẹ́ kan. Bẹ́ẹ̀ ni n ò sí owó bàtà pẹ̀lú owó aṣọ mọ́ o, àbámọ́rin òwò káàkiri ni. Owó ilé tá a háyà fáwa tá a sì ń yálé gbé, owó iná ń kọ́ tí wọ́n kàn ń bu owó lù wá ẹni yà o. Bákan náà ni owó bàbá àgbàlagbà, ìbáwa bọ́ìsì náà wà gọ́gọ́, ìyẹn náà ò tí ì sí mbẹ̀ o. Bá a ti ń ná tí gbogbo ọdún fi ń yípo nìyí o, a sì ń dàgbà sí lójoojúmọ́, kò ní yẹ̀ ò láyẹ̀, ọjọ́ ogbó ń súnmọ́ wa díẹ̀díẹ̀. Sí àwa náà ò ní tàn kan ìgbádùn kan. Sáwa náà ò ní tàn kan ìgbádùn kan wò làkàtókò láyé ni. Kì í ṣẹnu ọ̀bọ nìkan lè wùrà ti dùn, ó dùn lẹ́nu, ó yẹ kó dùn lẹ́nu agilintí tiwa náà. Now kí ni campaign tí èmi Àkàndá ní a máa launch lónìí? Nígbà tí táwọn olóṣèlú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àbí nígbà tí lọ́dún tí a ṣe operation Fọ̀lúmọ́, tí ìjínigbé àwọn Fúlàní tọ́ka sí àrà níbi ọdún méjì sẹ́yìn tá a ṣe operation Fọ̀lúmọ́. Lẹ́yìn ẹ̀ ni Àmọ̀tẹ́kùn hù jáde lọ́dún bíi méjì sẹ́yìn náà ni. Ìgbà tí Àmọ̀tẹ́kùn hù jáde, gbogbo ọmọ Yorùbá ló sọ̀pọ̀tì ẹ̀ nílé lóko lódò lẹ́yìn odi pé ètò ààbò ilẹ̀ Yorùbá yóò rú gọ́gọ́. Nígbà yẹn Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò tó lórí tẹlẹ́mù ní ń pè é pé ààrẹ ẹ jáde, ààrẹ ẹ jáde, ààrẹ ò jáde. Ohun tí ààrẹ ń sọ ni wípé àwọn ń dúró kálàáfíà ó sígun fún àwọn. Ìbà ò jáde títí tí àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n fi lọ́ǹchì ẹ̀ tán fi bẹ̀rẹ̀, kó tó di pé àwọn ìjínigbé yẹn ọ̀rọ̀ lẹ̀ díẹ̀ nígbà yẹn. Lórí ọ̀rọ̀ Yorùbá Nation, ó yẹ kí Ìbà ó jáde, Ìbà ò jáde. Ìjínigbé ó ń lọ everyday. Inú sitting room l'Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá ló ti ń campaign tiẹ̀. Wọ́n ń pààyàn, Fúlàní ń dáná sunlé. Inú sitting room l'Ààrẹ ti ń analyse ọ̀nà tá a lè gbé gbà. Ṣé inú ilé la lè jókòó sí táàtì ṣẹ́gun ẹ ti ń bẹ́nu gbó? Ṣé inú ilé náà láà wà táàtì sọ pé káwọn ti ń dáná sunlé tí wọ́n ń gbẹ̀mí èèyàn yìí kí wọ́n stop ẹ̀? Bóun náà ṣe fẹ́ stop ẹ̀? Lèmi Àkàndá ṣe wá ní bá a bá fi ní jóyè àwòdì tá a bá lè gbádìí ẹ, bó bá jẹ́ àwọn ìlú tó lámì tó lápárin, tó bá jẹ́ àwọn ìlú òkè òkun ni bọ́n bá ti fi wọ́n jóyè kan tí wọn ò lè pàfọ́ọ̀mù díútì wọn, wọ́n á máa kọ̀wé fipò ọ̀hún lẹ̀. Ó tó àkókò f'Ààrẹ Ọ̀nà Kakanfò bí ó bá ti jáde lórúkọ Yorùbá kó dẹ̀ gbé ipò Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀. Ká mọ̀ wípé kò sáàrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá, because ogun ni wọ́n fi ń ma akíkanjú ni wọ́n fi ń jàre Ọ̀nà Kakanfò. Lóòótọ́ làwọn MKO Abíọ́lá kìí ṣe jagunjagun, olóṣèlú ni wọ́n. Ládòkè Akíntọ́lá kìí ṣe jagunjagun, olóṣèlú ni wọ́n. Ṣùgbọ́n tá a fi mọ Ìbà Gani Adams ni pé jagunjagun ni, because ipa tó kó lórí ọ̀rọ̀ June 12 òun ló jẹ́ ká mọ olóyè Gani Adams títí dòní. Ìbà tí wá ń jẹ́ kó yé wa wípé ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ti di decoration lásán. Tí ó bá lè join wa fún Yorùbá Nation, ó lè pariwo fún restructuring. Ṣùgbọ́n àwọn onísùnmọ̀mí tí wọ́n ń dáná sunlé tí wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn yìí, tí Ìbà ò bá lè jáde, ìyẹn ò sáà kì í ṣe tòṣèlú.
ojú ogun la ti rí olórí ogun. tí bá ò bá lè jáde ó bẹ́tà ká pawó dà ká táwo ṣe. kò pọn dandan kó jóyè àjẹrọ̀run. ibà lè fi ipò tó wàhálẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. bíkọ́sì nǹkan bá ń lọ bó ṣe ń lọ yìí tá a rí pa ààrẹ níbì kankan tá a bá fi sọ́ọ̀fù pírọ́blẹ̀mù yìí fúnra wa a máa rẹ́ńdà ipò ààrẹ ọ̀nà kakanfò useless. torí pé àkókò ìjòyè ó sàn ju mo joyè ẹnu mi ò kálù lọ. orílẹ̀-èdè Yorùbá ti súnkàn gírí ilẹ̀ Yorùbá ti súnkàn gírí Yorùbá sì ní bá a bá léwúrẹ́ kàn gànà kò sí nǹkan méjì yóò padà wá buni jẹ́. ilẹ̀ Yorùbá ti wà nínú dààmúdààbò. mọ́dẹ̀ tó ní kí n sọ fẹ́yìn èèyàn gbogbo ọmọ Yorùbá ojú tì yín kò lóbó wọ̀ ọ́. láti ọ̀la sọ́túnla lọ Haúsá Fúlàní ò ní kó àlùbọ́sà wọ ilẹ̀ Yorùbá mọ́. ìkéde tí wọ́n ṣe láàárọ̀ yìí ni wọ́n ní tíjọba àpapọ̀ bá ti wá nǹkan ṣe sí wàhálà tí ń ṣẹlẹ̀ ní sáùtù. èmi ọmọ bíi tá a ti ń pa Haúsá o tá a ti ń pa Fúlàní o meanwhile àwọn ni wọ́n ń pa wá o àwọn ni wọ́n ń jí wá gbé tí wọ́n ń gba ransom. wọ́n sì tún láwọn ò nísinmi nílẹ̀ Yorùbá wọn mọ̀ pé àwọn ò tí ì rí nǹkan kan. mọ̀rìwò lásán wọ́n rí tí wọ́n fi ń pariwo. wọ́n wá ní àwọn ti ṣèpàdé. Ọlọ́run jẹ́ rí fídíò yìí o. wọ́n wá ní àwọn ti ṣèpàdé. àbájáde ìpàdé àwọn ni pé bí wọ́n ṣe ṣe ń jò ní tí wọn ò kó tòmátì kó ata wá mọ́ òun náà ni wọ́n tó ṣe lé ṣùgbọ́n àwọn oní àlùbọ́sà nìkan ni. ojúmọ̀ ń rí nǹkan o ṣe rí n tẹ́ ẹ kó wá sí. Ọlọ́run ṣe mo rí o nǹkan nílé plmb tí mo ti ṣe program lénìí ni. Okay. After full deliberation by the executives of the National Association of Onion and the failure of government to respond to our cry, we have hereby reached the following decision. 1. We are calling on the state and federal government to restore law and order in the state, and we are calling on the good people of the southern part of Nigeria to live with the Hausa community in peace, as we are only there for our lawful businesses. We also call on state government to collaborate with federal government to set up a committee to investigate the incident that leads to the loss of life and properties of the Onion Association members. Furthermore, if the government fails to adhere to what we are saying, we are shutting the supply of onion to the entire South by Monday, the 7th of June, 2021. And there will be no truck that will be offloading onion by 12 midnight on the 10th of June, 2021 on Friday. Thank you and God bless you all. ṣé ẹ ti rí gbójú tìran Yorùbá ojú tì yín kò ló bọ̀wọ́ ẹ lè dá lùbọ́sà lásán gbìn ẹ ń dúró dàwọn ará òkè ọya kẹ́ ẹ tó sebẹ̀ ìtìjú ńlá gbáà ni a lè dáta lásán gbìn bá a ṣe pariwo tó nígbà tí wọ́n kọ́kọ́ campaign nígbà tí wọ́n kọ́kọ́ stop láti máa kó ata wá pé kẹ́ ẹ gbin ata sẹ́gbẹ̀ẹ́lé sáyìíká lé kẹ́ ẹ dáko ata kọ́pọ̀ rẹpẹtẹ. now àwọn ọ̀gá yín láwọn ò ní kó àlùbọ́sà wá mọ́ o ẹjẹ́ àti ẹ̀wò bóyá tá a bá jà àlùbọ́sà a máa kú ẹjẹ́ àwò pé bóyá tá a bá jà àlùbọ́sà a ní jẹun mọ́ ẹjẹ́ á gbìyànjú láti gbin àlùbọ́sà wò bóyá kò ní hù nílẹ̀ wa ẹjẹ́ àjọ mọ̀
bí wọ́n bá ní pápá aláwọn ibi tó jẹ́ pápá níbi tó jẹ́ ọ̀dàn nílẹ̀ Yorùbá àìmọye ọ̀dàn ní Ọ̀yọ́ Aláàfin lọ́dọ̀dọ̀ ọba lọ́dọ̀gbọ́mọ̀ṣọ́ lọ́dẹ̀lọrin máa lọ sọ́nà Ìgbòho máa lọ sọ́nà Kìṣí má Gbòho. ọjọ́ wo nìran Yorùbá tó fẹ́ bọ́ kù nínú àǹdìpẹ́ǹdì láwọn ará Òkè Ọya sódìgbà tí wọ́n bá fi májèlé sí nǹkan tí wọ́n ń kó wá fún yín. sáà láwọn èèyàn tó lè kówó lẹ̀ fún iṣẹ́ àgbẹ̀ bíjọba ò bá tiẹ̀ kó lẹ̀ because ẹ̀yin lè má mọ̀ èmi mọ̀ wípé àwọn tí wọ́n ń bẹ nílé ìjọba ní ìṣòro lọ́wọ́ wọn ní pírọ́blẹ́mù lọ́wọ́ tí wọ́n ń tákù. ǹjẹ́ ẹ mọ̀ wípé a máa ní oṣù tí wọn ò kí ń rìn kankan pín látàbújá gẹ́gẹ́ bí allocation. ǹjẹ́ ẹ tiẹ̀ ronú sí wípé tí wọ́n ń pín láwọn àsìkò kan kì í tó pín lẹ́yìn tán bá ti san sálárì tán nǹkan kò ní ṣẹ́kù mọ́. Do you know? torí pé mi mọ̀ ni mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé mùsùnmùsùn Nàìjíríà ti tán wàsàwàsà lókù. torí pé mo mọ̀ ni mo ṣe máa ń sọ wípé kò sẹ́ran nínú ọbẹ̀ Nàìjíríà mọ́ àsáméegun lókù tá nǹkan yẹn mọ́. ojú ti wá o Haúsá ń tírẹ́tì wa pẹ̀lú àlùbọ́sà lásán. bẹ́yìn bá wá jọmọ ọkọ bíi tèmi ìbá kọ àlùbọ́sà sílẹ̀ títí dìgbà tá a fi rọ́nà àbáyọ sí níbòmíì yàtọ̀ sókè Ọya. ṣùgbọ́n mo trust yín ibi tẹ́ ẹ yọ máa lè dé ẹ̀ tún rà lọ́la. mo trust yín ẹ̀ tún sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì ọba yín yanjú ẹ̀ kí wọ́n lè máa káta kó àlùbọ́sà wá. àwọn tí ń pa wá láwa là ń pa wọn. mi ì mọ ibi tí wọ́n ti pa Haúsá alálùbọ́sà o bóyá lójú oorun àbí lójú àlá àbí wọ́n pa wọ́n lápapò tá a dẹ̀ mọ̀. wọ́n ní wọ́n ń pa àwọn tí ń tàlùbọ́sà níbo ni wọ́n ti ń pa wọ́n nílẹ̀ Yorùbá. wọ́n ní nílùú Ṣàgámù lọ́wọ́lọ́wọ́ báyìí rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. bíjọba Buhari ṣe fẹ́ kó máa ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn kájọ mọ́ nísinmi fi ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa nìkan ni tẹ́lẹ̀ ẹni àmọ̀rí ìbá àkulẹ̀ pé tẹ́lẹ̀ ẹjẹ́ àjọ pín kọ́kárí. ohun tí Buhari ń fẹ́ náà ni wípé kò fẹ́ kù lórí ipò yẹn ní 2023. ẹ ti ń gbà wọn Haúsá kọ̀ọ̀kan Fúlàní kọ̀ọ̀kan tí wọ́n ti ń sọ jáde títọ́ bá rọrùn ni àwọn bá sọ pé kí Buhari ó wà ńbẹ̀ beyond 2023. wọ́n ti wá mọ̀ wípé third term ò wà feasible. the only thing tán lè ṣe náà ni pé kí wọ́n wọ́ oríṣiríṣi ọ̀nà láti takò bẹ̀ tàbí kó gbéjọba fún Fúlàní. bí mo ṣe ń gbọ́ ní ìsìn náà ni wípé ìlú Ṣàgámù ó ti wà nínú ìlà ìlò bóyá àwọn agbègbè kan bẹ̀ ni o ṣùgbọ́n ibi tí mo wà yìí náà ni mo ti ń rí kà. mo sáà rí i pé now in Ṣàgámù ẹ jẹ́ kí ìran Yorùbá ó jí gìrì ẹ jẹ́ ají kò nínú oorun wa. ọ̀rọ̀ ànábì kọ́ leléyìí ọ̀rọ̀ Jésù kọ́ leléyìí ẹ má kó papọ̀ mọ́ra wọn. ẹ jẹ́ á gbé Jésù sẹ́gbẹ́ kan ká gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká gbé wọn sí ẹ̀gbẹ́ kan. ẹ jẹ́ á fèsì àwọn èèyàn yìí ẹ jẹ́ á fẹ́rin gírin. ẹ jẹ́ á jẹ́wọ́ fún wọn páàkì ń sọ̀lẹ̀ páàkì ń sojo. Silent moving of a tiger is not the symbol of timidity. Yíyọ ẹkùn kìí ṣe tójó. gbogbo ẹ̀yin ọmọkùnrin tí ń bẹ ní Ṣàgámù mo trust yín ẹ̀yin sọ̀lẹ̀ bí àwọn ará Àgàngàn bí wọ́n bá pé wá wọn ò gbọ́dọ̀ pé padà. ẹja fún níná fúnná
ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ bó ṣe gbà lásìkò yìí nìyẹn o. ṣé ẹ gbàgbé mo fi ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣàkàwé lánàá wípé ó ní bí wọ́n ṣe dáwọ́ ogun nífẹ̀ wọ́n ṣe dáwọ́ ogun Mọdákẹ́kẹ́. mọ́sálásí ń dáwọ́ ogun, ẹ lè béèrè lọ́wọ́ àwọn tó bá wà ń bẹ̀. ṣọ́ọ̀ṣì ń dáwọ́ ogun, gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtàwọn clubs ni wọ́n bu owó ogun fún. láyé ìgbà náà ẹgbẹ́ mi 50,000, ẹgbẹ́ mi 30,000, ẹgbẹ́ mi 20,000, 50,000 gbà náà bí 500,000 sí ni wọ́n fi ń ràkàrà, ni wọ́n fi ń rẹ̀pà, ni wọ́n fi ń rọ̀pá. ọgbọ́n tá a tún lè dá lásìkò yìí náà nìyẹn o. that means ká gbìyànjú láti rora wa lágbára. ojú lásán ò ṣe ṣàìsùn, ojú lásán ò ṣe ṣe wèrè. èmi Àkàndá ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. nǹkan mẹ́ta náà la nílò. a nílò ọ̀pá, a nílò ẹ̀pà, a nílò oúnjẹ. ìwọ ọmọ Yorùbá tó bá túmọ̀ tí mo wéhun fún ọ̀tá wa ò ní jèrè tìrantìran. Àkàndá mò ń lọlé, ìyókù tó dọjọ́ mi, ọjọ́ rí ọjọ́ mi ni ń wá mọ̀ bọ́yọ̀ la bọ́yọ̀ tún la bọ́yọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ bọ́yọ̀ oṣù tí ń bọ̀. Ọlọ́run ọba nìkan ló mọ̀. èmi ní plan fọ́la, Ọlọ́run ní plan fún mi, ọ̀la ní ó plan rẹ̀. ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lù péjì tẹ́wà yìí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. bákan náà ẹ wá Èdè Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti chánẹ́ẹ̀lì mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live. èdè àti àṣà Yorùbá ò ní parun, bẹ́ẹ̀ ni ò ní wọmi. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ó ń dàrú lọ́wọ́ o, kájọ tó ní o. ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́, àjù wa ṣe o.